Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hey, torí pé mo máa ń jẹ oúnjẹ tó yọ̀tọ̀ mi dáadáa fún ìṣúná. Ló ṣe máa dà pé ẹnu mi máa ń mú dáadáa. Tó yé yín. Kí ni mo mú wá fún yín lẹ́nu ẹ má jẹ́ kí n dènà pẹ̀lú jù. Before I move further, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe to channel mi, kẹ́ ẹ bá mi share videos mi. Okay, kí ni mo mú wá fún yín lẹ́nu? Tabioka. Àwọn mìíràn ní pé mega, àwọn mìíràn máa ń pè mega, àwọn mìíràn máa ń pè ní tabioka. All well and good, òun nìyẹn. Ẹ lọ sọ́jà kẹ́ nígbà ẹ fẹ́ ra tabioka, òun lélẹ̀. Àmọ́ ẹ máa ní láti fọ̀ dáadáa torí àwọn òkúta, ó máa ń sá sí dáadáa. Ẹ ṣàn dáadáa. Kẹ́ wá sókè fún like maybe 4 to 5 hours. Ẹlòmíì gan máa ń sókè mọ́jú láti alẹ́ mọ́jú so that ó máa rọ̀ dáadáa. Ó máa ń fine tabioka kó rọ̀ dáadáa, òun lélẹ̀. Tabioka mo ti fọ̀, mo dẹ̀ ti sókè ti rí. Ó gbọ́dọ̀ rọ̀ ẹ ti rí. So sign pé mo ti sókè, ó ti rọ̀ dáadáa, òun lélẹ̀. Meanwhile, kí má bàa waste time yín, mo ti rọra gbómi kaná, mi yẹn ti hó dáadáa. So nǹkan tá a máa ṣe next ni pé a máa tabioka sí. Kí ni mo fi soak tabioka yìí? Mo ra sprinkle kíní sí, what's it called, salt díẹ̀, ṣó ti yé yín. Ẹ má jẹ́ kó mi pọ̀ jù nínú tabioka yìí, tó bá ti pọ̀ jù ó máa ṣàn ni, ṣó yé yín, ó máa ṣàn. And a kì í ṣe tabioka lórí very high heat, mbàmbàmbàmbà, irọ́, low heat ni. Ìwọ tó bá like kó máa tabioka kóríṣi méjì, ńlá àti kékeré. So ńlá ni tọ̀dọ̀ mi tó rẹ̀ ṣe rí pé ìmí àwọn kinní ẹ̀ ó tóbi bọ̀. Tó bá ti sókè, tó bá ti ṣe kinní dáadáa, tó bá ti rọ̀ dáadáa, ó máa tẹ́tìrì, ó máa túká fún rẹ̀. Meanwhile, tabioka ò ń ṣe pé mo wá gbé kaná, mo lọ tojọ́, mo lọ ṣe kinní kan, because under 6 to 7 minutes ó ti jiná, we are done. Báwo lẹ ṣe máa mọ̀ pé ó ti jiná? Òun ni pé ẹ rí pé white nígbà tí mo fẹ́ dà funfun ni, ṣe rí pé ó funfun gan. So tó bá ti ń jiná ẹ máa rí ojú ẹ máa bóyá ó máa translucent ní ká pè ní, àbí kó máa ra wálẹ̀ díẹ̀, ẹ ti rí kó máa change colour, ó dẹ̀ máa ń tètè lẹ̀ mọ́lẹ̀. So you might not want to cover it, ẹ lè cover díẹ̀ on a very low heat, kẹ́ fún ní some minutes kẹ́ padà wá, but our advice pé kẹ́ máa stir, kẹ́ keep stirring ni. So meanwhile ẹ máa add sugar mọ́ ní báyìí, torí mi ò like kí tabioka bá ti ṣetán pé ti serve sugar yẹn ò ní fara mọ́ dáadáa. So ẹ add sugar mọ́ bí ẹ bá ṣe ń jẹ sugar, àmọ́ ní gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. So ní báyìí jẹ́ ká ra máa ní lọ báyìí. So kó má dẹ̀ dà wípé ṣé mo kàn máa mí lọ torí ọwọ́ àti wípé mo kàn lè dúró síwájú àrò kí n kàn máa mí, kí n máa stir tabioka lọ báyìí. Ẹ jẹ́ ká rọra cover, máa padà wá yìí lẹ́yìn maybe 2 minutes because ó máa ń tètè ta mọ́lẹ̀. Màá wá lò iná mi pátápátá, ṣe ti rí, mo ti lò iná mi, so ẹ má jẹ́ kí ó jóná. Ṣe ti rí báyìí pé mi ì fẹ́ kí omi pọ̀ jù bẹ́ẹ̀, mo rọra máa rọra add omi tíntínní so that a kò lè fi sè díẹ̀ ní òtò tó bá ti ṣàn kò ní nǹkan tẹ́ fẹ́ rí lórí tabioka yín ò ju Miliki yín lọ. So tabioka yín gbọ́dọ̀ gbéra, ó gbọ́dọ̀ thick, ó yẹ yín kó dàbí custard àmọ́ kò ṣe custard. So mo ń bọ̀, ẹ jẹ́ kí n rọra cover ẹ̀ báyìí kó sè fún like maybe 2 minutes, máa padà wá máa wá ṣe. Okay, so ó ti ṣe bí ẹ ti rojú ẹ̀ ó ti sọ̀kalẹ̀ wá, kò funfun yóò ẹ ti understand. So ó ti jiná ní ẹ̀. So nǹkan tá a máa ṣe lélẹ̀, a máa da ìkòyè náà sí. Àwọn míì máa ń rin àgbọn sí, wọ́n máa ń rin, wọ́n ti ṣe máa ṣe toppings báyìí. You can do you, ṣó yé yín, you can what do you, but kò sí tabioka láìsí àgbọn nínú ẹ̀ o, kò sí tabioka nìyẹn o. Yes o. So báyìí ṣe ti rí consistency tẹ́ fẹ́ lélẹ̀, torí milk lẹ máa fi gbé mu. So like I said, ẹ lè rin coconut sí, do you, bẹ́ẹ̀ mi ṣe like tọ̀dọ̀ mi lélẹ̀. Tabioka is a very healthy meal, ṣó ti yé yín, láti lè fi ṣínú. Ẹ tẹ́ ṣe wà báyìí, ẹ lè rọra mú lásán, ó ti tó, ó ti jiná, ẹ ti rí pé ojú ò funfun bẹ́ẹ̀ yẹn mọ́. So mo wá ṣe kí ni, mo ra paná díẹ̀, màá wá ṣáàbù ẹ̀. So ẹ lè fi mọ́mọ́ín jẹ, ẹ lè fàkàrà jẹ, ẹ dẹ̀ lè mú lásán, kò sí nǹkan tẹ́ ẹ lè fi mu. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tabioka, ìsídà kẹ́ fi kí ẹ mọ́mọ́ín ọ̀ àkàrà, ọ̀kẹ́ dáàmú òun nìkan lásán. Mo lọ́rẹ̀ẹ́ kan tó máa ń fi ẹ̀wà gan mú,
ó máa ṣẹ̀wà á dẹ̀ fi mu tapioca so ẹ wo eré so pé ẹ gbọ́dọ̀ ẹ má yẹ kó ṣàn ṣóyé yín so that's it ẹ rí kó dàbí starch ó dàbí starch so yes bẹ́ẹ̀ ṣe fẹ́ serve ara yín fún ìṣúnú lẹ́nu òun lélẹ̀ kí ni wọ́n máa fi kí ẹ tapioca ẹ please say it in the comment section ire o ẹ jẹ́ ká ríra ní ọ̀la insha Allah Ramadan Kareem.